Báyọ̀ Adélábù Pẹ̀kẹ́lẹ́mẹ́s former minister táwọn wò yìí wọ́n ti jí àbúrò ẹ̀ gbé nìbàdàn lónìí. Wọ́n ti jí àbúrò former minister of power Báyọ̀ Adélábù. Ẹ jọ̀ọ́ bá ṣe ń wo fídíò ẹ jẹ́ ká share ẹ̀. Gbogbo rògbòdìyàn tó ń kàn ajínigbé lọ́tún apààyàn ló sì kò ní kàn ó. Wọ́n tó rí fídíò ìwò tó sì ti share ẹ̀ kò ní kàn kò sì ní kàn èmi náà. Wọ́n ní nǹkan bí agogo 7 àárọ̀ kùtùkùtù òní ó kọjá díẹ̀. Lónìí ọjọ́ 3 oṣù kẹfà ọdún 2026. Ìṣẹ̀lẹ̀ tá à ń sọ ìṣẹ̀lẹ̀ o láàárọ̀ kùtùkùtù bí aago 7 kọjá dẹ̀ tó ń káwọn ọmọ lọ sí skul làwọn ọ̀daràn lọ cross ẹ̀ àtọmọ àtòun náà palẹ̀ mọ́ everybody wọn mọ́nu mọ́tò tán kó wọn sá lọ lágbègbè challenge náà pé àdúgbò náà ní Ìbàdàn South West local government area of Ìbàdàn City Ọ̀yọ́ State. Mrs. Ọláìdé Bùsáyọ̀ Adégòkè John Paul obìnrin yẹn lẹ́ ń wò yìí wọ́n wá jí obìnrin yẹn nìkan gbé o pẹ̀lú àwọn ọmọ ẹ̀ méjì tán jẹ́ twins ọkùnrin tọ́jọ́ wà ní mọ́tò náà jọ kó wọn lọ papọ̀ àwọn ọ̀nàjọ́ wò wọn papọ̀ lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Àwọn ọ̀daràn tó máa ń jíyàn gbé wọ́n ti jí àbúrò former minister gbé o tó tún jẹ́ olùdíje fún ipò gómìnà nínú ẹgbẹ́ àsíá APC nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ wo fídíò yẹn gbìyànjú kẹ́ wo fídíò èdè òpin láti ṣẹ̀bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wò yẹn wò dé òpin ibẹ̀ lẹ́ti wá rí fídíò ibi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ gangan. Ẹ rí fídíò yẹn wò ní ẹ̀ndì fídíò yìí ibi tó ti ṣẹlẹ̀ ládùúgbò tó ti ṣẹlẹ̀ àtàwọn tó wà níbẹ̀ gbà tó ṣẹlẹ̀. Ẹ̀yin náà rí fídíò yẹn wò fún alára yín ẹ confirm ẹ̀. Inú mọ́tò tí obìnrin tí wọ́n kidnap yẹn wà tó jàbúrò Pẹ̀kẹ́lẹ́mẹ́s àtàwọn ọmọ ẹ̀ rí mọ́tò yẹn rẹ̀ bìrìtì ẹ farabalẹ̀ wo fídíò tó Pẹ̀kẹ́lẹ́ bá rí o. Ṣé rí kó ti gbẹnu tán pátápátá báyìí. Ẹ jọ̀ọ́ bá ṣe ń wo fídíò ẹ jẹ́ ká share ẹ̀. Gbogbo rògbòdìyàn tó ń kàn ajínigbé lọ́tún apààyàn ló sì kò ní kàn ó. Wọ́n tó rí fídíò ìwò tó sì ti share ẹ̀ kò ní kàn kò sì ní kàn èmi náà torí pé bá ṣe ń pin tá à ń share fídíò yìí tí ọ̀pọ̀lọpọ̀ ń rí ló ń kálukú náà tún mọ ipò tí ààbò orílẹ̀-èdè yìí wà àti ìrìn tó ń kálukú náà lè máa rìn àti ìgbésẹ̀ tó ń kálukú lè gbé lórí ọ̀rọ̀ ààbò ara ó ń kálukú wa ẹ jẹ́ àpín kó ń kálukú rí kán dẹ̀ gbọ́n tó ń ṣẹlẹ̀. Nígbà tán bá lọ gbé àbúrò odidi former minister tó tún jẹ́ olùdíje fún ipò gómìnà ṣáwọn yẹn á sọ pé wọ́n sí ìjọba tó ṣáwọn yẹn á sọ pé wọ́n lágbára tó àwọn yẹn á sọ pé wọ́n lówó tó. Ṣé rí pé àwọn ọ̀daràn tán jíyàn gbé yìí ṣé mọ̀ pé mo sọ nínú àwọn fídíò kan tá a ṣe sẹ́yìn pé wọ́n ti di iná tán mójú ẹni tó dá wọn mọ́. Àfikọ́ lọ ń kó wáyọ àfikọ́ lọ ń gbà wá o. Àbúrò former minister of electricity Nigeria ṣé Báyọ̀ Adélábù Pẹ̀kẹ́lẹ́mẹ́s ṣó wá kéré ni káwọn ọ̀daràn agbébọn kán lórí láyà kán lọ cross irú ìyẹn bẹ́yẹn kán dẹ̀ jí gbé sá lọ. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á pín fídíò lẹ́sẹ̀kẹsẹ̀ bá ṣe ń wo yìí ẹ jọ̀ọ́ gbogbo ọwọ́ tó ń pín ànífọwọ́ náà gbọmọ sí i gbogbo ojú tó ń wo fídíò tó ti share ẹ̀ ànífojú wa rí bí o àníkóso àwọn agbébọn wọn ní mọ́lé wa o. Torí ibi tá a ti kọ́kọ́ rí ní ìsìn tá a ti ń kà á àkọ́kọ́ gbàgbọ́ mi gan torí gbogbo wa tún kọ́ ń jiyàn pé ṣó lè happen kò possible ṣó lè possible gbọ̀ngbà tá a tún wá rí àwọn news yẹn ní reliable source àwa rí pé kinní yẹn ó kọjá rúmọ̀ ó confirm o